Yes, ìyàwó méjì nínú yàrá kan. Alfa fẹ́ ìyàwó méjì sínú yàrá kan. Okay, ẹ máa bá mi ká lọ. Auzubillahi samil alim minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Yeah, ẹ mọ̀ pé sometimes ago mo ṣe video nípa àwọn brothers wa. Mo ṣe máa treat àwọn Nicobite sister wọn. I got a call from this sister tó pè mí. Tó bẹ̀rẹ̀ sí ní fi ìbànújẹ́ ọkàn rẹ̀ tó bẹ̀rẹ̀ sí fi hàn sí mi. Ibe òun ti wà ní marriage òun for 15 years. Ṣùgbọ́n bó ṣe wọ Ọlọ́run, Allahu Ta'ala, Ọlọ́run ò bá yọ̀ǹda ọmọ fún àwọn. Àwọn ti lọ fún different kind of test lọ́spítù. Wọ́n láwọn wà okay. Tọ́ Ọlọ́run ni ò tí yọ̀ǹda. Ọkọ wà okay, ìyàwó wà okay, Ọlọ́run ni yọ̀ǹda ọmọ fáwọn. Ṣùgbọ́n ọkọ ti bẹ̀rẹ̀ sí máa ṣe bákan sóhun, which is normal. Tó bá di pé èèyàn rọ́mọ mọ́, tó bá di pé èèyàn rọ́mọ bí, Ọlọ́run nìkan ló lè di ìgbéyàwó yẹn mú. Ọlọ́run nìkan ló lè di ìgbéyàwó yẹn mú. Ká má ti blame ọkùnrin yẹn. Oye nísìn, it's normal. Àfi ìbẹ̀rù Ọlọ́run nìkan ló lè jẹ́ káwọn méjèèjì kó ṣe kíni, kó wọ́n dira wọn ká gbà pé Ọlọ́run ọba ló bá ti ń ṣe tó ń ṣọmọ. So débi pé àwọn family ọkọ gan ti ń ṣe bákan sóhun. Meanwhile, business tó ń ṣe yìí ọkọ ló ní, because ọkọ òun teacher lọkọ òun. Business tó ń ṣe POS tó ń ṣe ọkọ ló ní. So ọkọ bá gbèrò lọ pé òun fẹ́ ìyàwó kejì. So gbàdúrà ìyàwó kejì tó wọ́n fẹ́ yìí gan, ọjọ́ kan òun àtọkọ wọ́n jọ ń lọ lórí títì ni. Bí sister kan ṣe ní òun dẹ̀ like ọkọ àti ìyàwó ní Nicobite yìí o. Tó bá lè ṣe ọkọ fóun náà, kóun náà ríru ọkùnrin tó máa fẹ́ wọn báyìí, tó máa há òun lẹ́yà báyìí. Ẹni bí pé ọkọ ẹ̀ padà lọ lẹ́yìn, ó lọ bá obìnrin yẹn sọ̀rọ̀. Ó sì fẹ́ obìnrin yìí, ó sì fẹ́ lady yìí gẹ́gẹ́ bí ìyàwó. Allahu akbar kabira. Then kí n bust head yín, ìyàwó àkọ́kọ́ yìí, Christian ni o. Kò kí n ṣe Muslim láti bẹ̀rẹ̀, àwọn òbí ẹ̀ Christian ni o. In fact, ó di Muslim, ó gba Islam, ó dẹ̀ gba niqab straight. Allahu akbar kabira. Christian ni, ó di Muslim, ó dẹ̀ gba niqab straight. Ó dẹ̀ bọ́ sọ́wọ́ brother, assalamu alaikum, brother. So gbà sí brother yìí fẹ́ ìyàwó yìí, kí wọ́n tó fẹ́ ìyàwó ẹlẹ́kejì inú yàrá kan ni wọ́n ń gbé, room and parlour ni wọ́n ń gbé. Ìgbà tí wọ́n máa fẹ́ ìyàwó yìí tán, inú room and parlour yẹn náà ni wọ́n tún fẹ́ ìyàwó ẹlẹ́kejì náà sí. Allahu akbar kabira. Débi pé tí wọ́n bá fẹ́ ṣe ti bí, ìyàwó lé ó bọ́ síta. Ìyàwó lé máa bọ́ síta tó bá fẹ́ ṣe ti bí. Tó bá fẹ́ gba kéwú fúnra wọn, tó bá fẹ́ gba kéwú, tá bá fẹ́ gba kéwú fún ìyàwó lé ó jáde. Kò dẹ̀ fa wàhálà, kò já pátá. Tó bá di pé òun náà wò pé okay o, ẹ gba kéwú fẹ́mi náà. Èmi náà gba kéwú fẹ́mi náà, àfọ máa lera. Brother máa lera. Because tó ti di pé ìta ń gbà fẹ́ láti jọ yìí kí ló dà, ìta ń gbà fẹ́ láti jọ kí ló dà. Bí ò bá dà kankan, oúnjẹ mi ni, oúnjẹ ara ni, ẹ gba kéwú fún, tó dé Ọlọ́run ẹ gba kéwú fún, àfọ máa lera. Sísà ti gbìyànjú débi pé ìyàwó tó ṣẹ̀ dé kò sí yọnu, òun ti gba kádà òun gbà fọ́lọ́run. Kí wọ́n já òun káwọn tún yọ ọjọ́ rẹ̀, brother yìí tún máa ṣe kíni, ó máa fòrò ẹ̀mí ẹ̀. Business tí ìyálé yìí ṣe tó jẹ́ pé ọkọ ló ní business yẹn, because ọkọ teacher lọ́kọ. Business tí ìyálé yìí ṣe tó jẹ́ pé ọkọ ló ní, ìgbà tí ìyàwó ti dé, àfáà tún gba business yẹn lọ́wọ́ ìyálé. Ó gbélé ìyàwó lọ́wọ́. Allahu akbar kabira. Ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run. Lóòótọ́ ẹgbẹ́ kan la gbọ́ o. Ṣùgbọ́n ká bó ṣe rí ní lóòótọ́, ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹjọ́ tó lọ lórí àwọn sisters yìí, àròjọ́ wájú Ọlọ́run o. Wallahi tallahi ismabi la ilaha illa wa. Àròjọ́ wájú Ọlọ́run lórí àwọn ìyàwó wa. Ó gba business lọ́wọ́ òun. Òun ò sì jápátá. Àwọn family òun sùn, wọ́n tún set òun up. Òun bẹ̀rẹ̀ sí ní ta food stuff níwájú ilé. Ìgbà tó bẹ̀rẹ̀ sí ní ta food stuff yìí, àfọ òtún ní fowó oúnjẹ lẹ̀ mọ́. Kódà tó bá tún mú nǹkan lórí gbá gan, òun ò tún ní sanwó. Allahu akbar. Torí Ọlọ́run. So ẹ wo gbogbo ẹ̀ mọ́ra wọn. Ìwọ tó fẹ́ ìyàwó méjì, ṣé inú yàrá kan ló yẹ kó fẹ́ àwọn méjèèjì sí? Àfà, ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run. Tó bá ń gba kéwú fún kan lọ́wọ́, báwo ni kejì ò sí ní máa gbọ́ ringing tone kéwú, báwo ni ti máa gbọ́ tẹ̀júwìdì kejì? Bó ṣe ń fa agún, tó ń fa akúrú, tó ń fa agún, báwo ni ti máa gbọ́ tẹni kejì? Báwo ló fẹ́ kó máa fínú ara rẹ̀ pé wọ́n sì ń gba kéwú fún ìyàwó mi lọ́wọ́ báyìí. Èmi sì ń bẹ̀rẹ̀ kéwú ẹ̀kọ́ ẹ̀ gba kéwú fún mi. Ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run, ẹjọ́ tí Ọlọ́run, ẹ̀yin brothers ẹja bẹ̀rẹ̀ Ọlọ́run. Àwọn sisters rí pé ẹ ní ìmọ̀, wọ́n rí pé ìmọ́lẹ̀ wà lára yín, wọ́n rí pé Al-Qur'an wà lára yín, wọ́n rí pé Sunnah wà lára yín. Àfáà tèmi tó ń kọ́ èmi ní tawhid,
àfáà mi ali sunna ni wallahi tallahi ismo billahi la ilaha ìyàwó méjì ló ní ilé ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbé wọn sí wallahi ó ń ṣe ẹ̀tọ́ ẹ̀ bágbára ṣe mọ́ kódà kò ní gbà kí àwọn ìyàwó ẹ̀ fún wọn ra anything òun ló máa ra oúnjẹ fún wọn ló máa mú sọ pé ilé oúnjẹ síbí báyìí ni wọ́n ní ká ẹja kọ́ṣe gidi látara Ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ jọ̀ọ́ ẹ̀yin brothers àwọn sisters fẹ́ fẹ́ yín mọ́ wallahi ta'ala wọn fẹ́ fẹ́ yín mọ́ because àgbákò tí wọ́n ń kọ́ lọ́wọ́ yín ìdààmú tí wọ́n ń kọ́ lọ́wọ́ yín lé ó ga gan o àfáà mi fẹ́ni tó bá mọ̀ mí ní Kaduna àfáà mi tó ń kọ́ mi ní sunna tó ń kọ́ mi ní tawhid tó fi mí sọ́jọ́ ọ̀nà sunna wallahi ta'ala ìyàwó méjì lónìí ó rẹ̀ ń ṣe ẹ̀tọ́ ẹ̀ déédéé ìyàwó kìíní wà nílé ìyàwó kejì wà nílé tó wọ́n gba kéwú fún kan wọ́n lọ lé wọ́n ní déédéé ìsọ bó ṣe ń pè fún wọn yóò wá pé ìyàwó méjì ó kó wọn sínú ilé kan náà ní yàrá kan náà torí tọlọ́run ẹjá bẹ̀rẹ̀ ọlọ́run òbí wa o náà lady yẹn sọ pé ó ti sú òun yóò sùn náà 15 years lóòótọ́ kò sọmọ àdánwò ni fún àwọn méjèèjì fọ́kọ àdánwò ni fún ìyàwó àdánwò ni bóyá bẹ́ẹ̀ ṣe wá mọ̀ bí wọ́n tó máa ń bẹ̀rẹ̀ pé kí ni ń jẹ́ ìbádà gan inú tawhid ń bẹ̀rẹ̀ tawhid àdàbàdàn pé ká gbà pọ̀ ọlọ́run tawakul ká gbára tọ́lọ́run gbé ọlọ́run náà ni àrọ́mọ bí o ọlọ́run ni àrọ́mọ bí o ọlọ́run ni ìyàwó kékeré tó wá fẹ́ gan ní sẹ́ up to now ṣó ti bímọ ni kò tí bímọ kò tí lọ́mọ bí torí pé ọlọ́run bá ló ń ṣọmọ kì í ṣàwa ẹ̀dá là ń ṣọmọ ní kò má fẹ́ ìyàwó kejì o ṣùgbọ́n dákun wálé gbà fún ìyàwó kékeré àfa wa ṣùgbọ́n ilẹ̀ ń kọ́ wa ní kinní yìí ọlọ́run ní dáyìn láàmú gbogbo àwọn obìnrin tó wà nínú irú ìgbèkùn báyìí lọ́wọ́ àwọn brothers ọlọ́run bá tún yín lẹ̀ o ẹ̀yin brothers you can do better ẹjọ́ eléyìí múrik ẹjọ́ à ń pè yín sí eléyìí ẹ bá àwọn afọ wa sọ̀rọ̀ ẹ bá àwọn brothers wa sọ̀rọ̀ lórí àwọn ìyàwó wọn most especially lórí obìnrin tó bá ti gba nìkọ́ báyìí ó yàtọ̀ sóbìnrin tí ò gba nìkọ́ obìnrin tó bá gba nìkọ́ ó ní di gbogbo care ó ní di gbogbo love ó ní di kẹ́ ṣọ́ ẹ̀ ní kẹ́ Allahu Akbar kẹ́bíra obìnrin gba nìkọ́ pé mo fẹ́ hara mi fún ẹ mo fẹ́ hara mi fún Ọlọ́run àti fún ẹ bọ̀ síbẹ̀síbẹ̀ kí ni wọ́n bá bọ̀ mẹ́ ìyàrá mi jẹ́ wọ́n náà ẹ̀yin múrí kẹjọ ẹ̀dìdẹ sí ọ̀rọ̀ ẹ̀jìdẹ sọ̀rọ̀ yìí ẹ wo àwọn àfọwà dáadáa àwọn brothers wa ìwò wọn dáadáa bó ṣe ń treat àwọn ìyàwó wọn àròjọwájọ Ọlọ́run ẹjá níbẹ̀rẹ̀ Ọlọ́run lórí àwọn ìyàwó wa Ọlọ́run ní dá wa láàmú Ọlọ́run gbàdúgbò àwọn sisters tó wà ní orúgbèkùn báyìí Ọlọ́run bá tù yín lẹ̀ gbọ́n àwọn brothers tó ń ṣe báyìí tí wọn ò ṣe tó lórí àwọn ìyàwó wọn Ọlọ́run bá fún yín lágbára kẹlẹ́ ṣe tó Ọlọ́run fún yín lágbára yóò yọ̀dá àrísìkí fún yín àrísìkí náà fi ń fẹ́ àwọn méjì o àrísìkí náà fi ń fẹ́ àwọn méjì mẹ́ta àrísìkí ní ó wá fẹ́yàwó méjì sínú yàrá kan ó máa gbà kí ó fún kan yóò ìkejì ńkọ́ ó fẹ́ báyìí rẹ̀ jẹ́ ni àmì ìgbà yẹn wà á ní kó ṣeré lọ ẹjá bẹ̀rẹ̀ Ọlọ́run Ọlọ́run kò ní dá wa láàmú assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.